Any by July, go marshal Nigeria. July 10. By July 10. Yes, sir. Kilo marshal Nigeria by July 10. There's going to be pandemonium. Tinubu have to be on his heel. Láti make sure kó supervise gbogbo iṣẹ́ tó ní ṣe pẹ̀lú mẹ̀kúnnù. Kó fún wọn lówó kán lọ fi ṣàgírí kán lè busy. Kó fún àwọn student lówó kán lè busy ní school. Kó fún àwọn transporter. Kó kó mọ́tò wọlé. Kó lé àwọn MC Olúọmọ kúrò ní títì. Ká má ṣe gbọ́ nípa MC Olúọmọ mọ́. Kí Tinubu work towards that. Ó ti tó jẹ́ nígbà tí mediocrity yẹn ọ̀dẹ̀ tẹ̀lé sọ́dọ̀ alágbára tó tó ìlàrin ìlú ó ti tó jẹ́ ẹ̀nà àwọn tó tẹ̀ kọ́ transport tó ń ṣe gbọ́dọ̀ wọn pé àwọn tó ṣe politics wọn rí portfolio kan gbé ní Nàìjíríà àwọn mechanic àwọn womanizer àwọn hoteler àwọn tó lówó láti ṣe bàjẹ́ àwọn náà gbé portfolio fún is Sanwó-Olú a politician? Does he read politics? Ṣé ó read the politics? Is Atiku read the politics? Ní university. Ṣé Ọbásanjọ́ read the politics? Ṣé Goodluck Jonathan tó ṣe zoologist? Ṣé ó read the politics? Ṣé ó ṣe rí gbogbo ẹgbẹ́ àti ẹ̀tí rẹ̀? Ṣé Donald Trump read the politics? Ṣé Joe Biden read politics? But Joe Biden lè ṣe age ni. Wọ́n ló máa tún wọlé padà. So náà ló tún wá di pé ó ti pẹ́ nínú gọ́ọ̀mẹ̀ntì yẹn. America. Ó ti pẹ́ ń bẹ̀ many years as a senator and he's a humble human being. Ọmọ kú bẹ̀, ìyàwó kú bẹ̀, gbogbo everything ṣe bẹ̀, wọ́n follow now. Wọ́n the other time tó ń pa flower ọmọ tí àwọn white pa tọ́lọ́pàá pa ó débi ọkùn lọ́bẹ̀rẹ̀ sí bẹ̀ wọ́n as a father. Ohun ti feel irú ẹ̀ rí. So àwọn tí òkú kú fún kọ́ má bínú yẹn làwọn dúdú fi tẹ̀lé pé yes. Ẹni yìí bàbá ni. So mo ṣe rí rẹ̀ gbàdúrà ya ẹni tó jẹ́ Donald Trump tó ní ó lóun believe in the electoral body of America which is too late. Òun náà náà lò fún ẹgbà tó kọ́ wọlé o drop tax slip wẹ o ṣe anything o dẹ̀ gbé radical ní láti ilẹ̀ o lè ọ̀fán but at the end of the day wàá accuse èèyàn ní ọ̀fán wọn ló lè ló mẹ́lẹ̀ o lè tọ̀ lábàtà tó bá dá bàtà bí téèyàn ti ń sá lọ o lè má mọ̀ but o lè tó mọ̀ pé òun ló ń jí kíní ẹ jẹ́ ká gbà bí ẹ jẹ́ ká gbà bí but the direction bíi tẹ́ ń lọ yẹn lè bá ti rí nǹkan yẹn mú tẹ́lẹ̀ but ó dìre nìyí so bó ti ṣe rí nìyẹn sá. So baba, so July 10 ni tẹ́ sọ yẹn sí. Aláti wà watchful àdẹ̀gbọ́dọ̀ gbàdúrà tó ọ̀sẹ̀ but nǹkan tó lè àbá tiẹ̀ náà ni mò ń sọ yìí kó jẹ́ kí àwọn student kan busy ní school dẹ́kọ̀dẹ̀ jẹ́ àwọn farmers kán rí lónù díẹ̀ gbà ní local government wọn kán lè wọ kó lọ kán lọ ṣiṣẹ́ then àwọn tó tún wa mọ́tò kán jẹ́ kára rọ̀ wọ́n láti gbé èèyàn kán má àwọn area boys kúrò lórí títì àti ní lọ́ọ̀mà àti ní road safety àti ní bó ti tó ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ títì kó lọ gbọ́jọ́ lọ́wọ́ ìjọba bọ̀kadà máa gbowó lọ́wọ́ ká máa jáwó gbà ká máa járe sí ìkan lọ́wọ́ ọlọ́kadà àti gbogbo ẹ̀. Kọ́wọ́ alábàárù. Tó bá wo gbogbo àwọn ọlọ́kadà ń sìn gbogbo wọn ò ríran mọ́ dust ti fọ́ wọn lójú wọ́n kàn lájú lẹ̀ ní iṣẹ́ ti pọ̀ jù bẹ́ẹ̀ ni pé Nàìjíríà ní University of Poverty ibi tán institute ẹ̀ sí so ìyẹn ni kó tètè bọ̀ tó bá lọ́n fẹ́ jòkó sínú aṣọ rọ̀ máa wíre gbé òyìnbó wàhálà akámọ́lé o. Ǹjẹ́ tí alájà ti pè wọ́n sáà kẹ́ ẹ sọ fún wọn. Yes, I mean àti ṣọ̀rẹ́ ní 40 years ago 42 years ago Àgbàlájọbí ló so wá pọ̀ ọ̀dọ̀ Àgbàlájọbí mo ti mọ̀ Àgbàlájọbí ló so wá pọ̀ then Psalm 105 12 13 14 kò ní ìdí òun ló yẹ kó wá mi wá ṣebí torí ẹ̀ làwọn àṣàbí fi bá mi jà ṣebí torí ẹ̀ làwọn tìmílẹ́yìn fi bá mi jà àwọn Nàìjíríà fi bá mi jà pé mo lọ support Tinubu mi ò support Tinubu. Oúnjẹ wọn lójú náà pé. 2015 ni mo ti Olúwa ti predict ẹ̀ so mi ò dẹ́gbà tó sick tó kú tó fẹ́ kú mo rí ní London mo padà wá mo wá ṣe ìràpadà torí Olúwa ló ń ṣe mo lọ bì kan nígbà tó tún yá mi náà lolúwa fún pé kó kúrò kó lọ sinmi gbà tó tún yá gẹ̀rẹ́ gbà tó tún lọ primary àti àṣàbí tó wá ìyẹn lolúwa ní lọ wòwe tó kọ́lẹ̀ so kí n ṣe pé mi mo make you turn lọ wòwe tí mo ní kó kọ́ Habakkuk 2:2 when you pick up your pen and make it write it down and make it happen so that is it. Báwa ni ọrọ̀ ajé wa sà fún 2025 ọrọ̀ ajé wa economy wa. Ẹ̀yin journalist ẹ burú jù èèyàn burúkú ni torí níbo lọ́rọ̀ ajé ẹ wà gbà tó má rí
bí ó bá jọ̀rọ̀ ìdúkùdù ṣe báwọn mẹ́rin ló ń bá rìn ìgbà tó mú kan náà GDP ṣé kí ni height ẹ̀ kò ṣe rí o obìnrin tó kọ́kọ́ mọ̀ láyé ẹ̀yin ló bí jọ́sà òun náà ló wà nílé báyìí kò ṣe obìnrin míì rí. ṣé gbogbo journalist ni. òun mo trust òun mo trust ẹ lọ́rùn. délé Ọlọ́run àbúrò mi náà ó wà ok. ojú tó lé o mo trust ẹ. ṣe ẹrí kan tèmi sọ question tó ń béèrè yẹn ló yẹ kí n sọ bẹ́ẹ̀ question yẹn ò le sórí mo ti dáhùn question tó ń ṣe béèrè àwọn tó wà ní jọjú tó wà ní Ìláró tó wà ní gbogbo ìlú wọ̀nyí ló wà lókìtìpupa nígbà tó ti fún wọn ní 100,000 tó dẹ̀ ti fún wọn lágbàdo tó fẹ́ gbìn ṣó ti yé ń sìn tó dẹ̀ ti fún wọn ní grains tó fẹ́ gbìn ṣé wọ́n tún lè wá converge ní June àtijọ́ then àwọn tó dẹ̀ fẹ́ lọ sí school ẹ ti fún ọmọ wọn ní scholarship àbí wọ́n dẹ̀ ti lọ sí school wọ́n á ti mọ̀ pé nǹkan ti ń dẹrùn bọ̀ díẹ̀díẹ̀ then gbogbo bọ́dà tí wọ́n ti pa ní ìsàlẹ̀ yìí wọ́n ṣí àwọn bọ́dà wọ̀nyí tó ń jẹ bá ti tán nínú ìṣẹ́ ilé ìdókù bù ṣe ibi ìgbà tó ń ṣe gbé gbogbo ẹ̀pọ̀ ọrọ̀ ajé kí lọ́kàn mi pẹ̀lú ọrọ̀ ajé ráìsì àti sìmẹ́ǹtì wéè tí wọn ò bára mu tí ráìsì bá padà sí 25,000 ta ló tún fẹ́ protest kò sẹ́ni fẹ́ protest náà tó dẹ̀ ríra lọ́dún tó lọ yẹ wọ́n ra ráìsì 80,000 70,000 then 2 Kings 6 2 Kings 7 ó ṣẹlẹ̀ ń bẹ̀ náà then Psalm 105 verse 12 and 13 ó ló pe èèyàn wá then tó bá wo Genesis 41 and 42 ó ní nígbà tí èèyàn yẹn mú láti verse 16 lọ sísàlẹ̀ ó ní wọ́n kọ́ store cities so they should give power to the local government chairman kó ó invite gbogbo àwọn local government chairman s'Abuja kó bá wọn sọ̀rọ̀ direct then before the end of June ká ti padà sí constitutional conference ti Goodluck Jonathan and everything kó ti kó àwọn lọ́yà wọn yóò ríṣẹ́ ṣe kó dà wọ́n síbẹ̀ kó máa wo gbogbo ẹ̀ ká lè ṣe constitution tó wà viable ju tó lẹ́tò táwọn sójà kó lẹ̀ yìí so tó bá ti fìmọ̀ yẹn busy kò ní sí problem then kó dẹ̀ try àti pé àwọn expatriates from all over the whole world àwọn ọmọ Nigerians tó bá lè ṣiṣẹ́ kó san dọ́là fún wọn kó máa ṣiṣẹ́ lọ ẹ wo time tí wọ́n pè ní eléyìí tó mú wá láti Kwara lọ́jọ́ yẹn tó lóun Lai Mohammed ó parọ́ títí ó fi rọ́jẹ chief kò sí yàtọ̀ àwọn tó ń tún kọ́ fi síbẹ̀ tẹ́lẹ̀ ní àwọn tó ń parọ́ ìjọba máa ń lọ́ọ̀kì láti rí àwọn onírọ́ for information minister wọ́n á fix ẹ̀ wo the other one Jerry Ghana ìyẹn náà tún bó bá ṣe ń parọ́ ló ń la ahọ́n ejò fẹ́ bòlò jẹ́ then tó bá dẹ̀ tó wá wo àti ní problem ti pẹ́ Ọlọ́run ló lè yọ wá o Ọlọ́run ló lè yọ wá a ní problem ọmọ ta ti pọ̀ jù wo Chukwumereje ẹ wo gbogbo wọn ìyẹn ó kọ nóòtì ó bá Buhari kọ write up wọ́n dẹ̀ tó sọ di minister láti bẹ̀ ẹ wo the other one tó fi sí di Ngige ó dàbí GI minor ó ní káwọn dókítà máa lọ tó máa fẹ́ lọ torí àwọn náà ní owó tán lè fi lọ sí ìlú òyìnbó lọ tọ́jú ara wọn so that's the problem so ọrọ̀ ajé tó sọ yẹn kí wọ́n make sure pé all department in agriculture is well taken care of kọ́ máa kó fáwọn nọ́tọ́nà nìkan kan kó wá sísàlẹ̀ bí àwa need the fertilizer owó la need àti security that's all we need state police ẹni tó bá lè fẹ̀yìn ṣọ́ area ẹ̀ lóńdó ẹ̀kẹ́yìn lé wọn lọ́wọ́ ẹ rántí gbà tí 1983 ọmọ borí owó àtàjá sí nígbà tí Ṣàgàrí tó fẹ́ dàdákúdà lẹ̀ lọ́dọ̀ wa ajáde gbangba náà so automatically kan má jẹ́ kí gbogbo ẹ̀ kó jẹ́ ìjọba they should give power to the people God bless you sir. ẹ sà. owó tó rẹ́ẹ̀dì owó ti yọ àti pé owó tó ti fẹ́ ẹ̀fẹ̀ lẹ́sàmọ́ náà sùn yẹ ká jà ẹ̀ lọ owó tó ẹ̀fẹ̀ God bless you.